Nigeria must be free. Nigeria must be free. Nigeria must be free. Nigeria, Nigeria, Nigeria must be free. Nigeria must be free. Nigeria must be free. Nigeria, Nigeria, Nigeria must be free. From Buhari must go. We are tired. We are tired. We are tired of Buhari. Buhari, Buhari must go. Buhari must go. We are tired. We are tired. We are tired of Buhari. He must go. Buhari must go. Buhari, Buhari must go. We are tired. We are tired. We are tired of Buhari. Of the greatest Nigeria people. Of the greatest Nigeria people. Of the greatest Nigeria people. Greatest Nigerian people. Every time we gather to talk about Nigeria, it is the same policemen, the same DSS, who are suffering like us, who have not been paid their salaries, whose parents and children are suffering like me and you. They are the people they will always send to come and disperse us. Every time we gather, they will send them to come and arrest us. They will lock us up. But you know what? We will not be tired until we see a new Nigeria. We will not be tired until these looters leave our country alone. We have come here today because this movement represents the ordinary people like you who are in the market. This movement represents the market woman and the market man like you are here today. And we have come to tell you people that no matter how they arrest us, no matter how they lock us up, they locked me up in prison for 6 months. I am back home and I am carrying this megaphone again. I am ready to return to prison until this country becomes a better country for all of us. We will not be tired. These criminals must leave our country alone. These criminals must fulfill their campaign promises. And that is why me and you must be ready to kick them out by the next election. We will not be afraid. Revolution! 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 Revolution now! We can breathe! Revolution now! We can breathe! Revolution now! We can't 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 breathe! Revolution now! Kulu kulu! Kulu kulu! I will continue from where I stopped. What we want to tell the Nigerian people is that there are two twins, two Siamese twins, who are holding Nigeria by the jugular. And the name of those twins is APC and PDP. These are the two behemoths, the two criminal gangs. They are worse than Boko Haram. They are worse than the militants in the Niger Delta. They are worse than kidnappers. These two people called APC and PDP. Until the Nigerian people are ready to go out there and bring them down, this country will not change. Until we are ready to go out there and vote them out, this country will not change. But I put it to you that no matter how they arrest us, no matter how they change, we will not be afraid of their black barriers. We will not be afraid of their rifles. We will not be afraid of their tear gas. We will continue to sing and shout until the day we see a new Nigeria. Of the greatest Nigerian people. Of the greatest Nigerian people. Conscious revolution. Conscious revolution. The only way to save Nigeria no, is making all of us angry. We are angry. The entire prisons in Nigeria, the capacity of all the entire prisons in Nigeria can only carry 40,000 people. If 100,000 Nigerians yesterday, they cannot arrest us. We can change this country if we want to, inside one day. By the time all of us gather outside, all these people pursuing us, they cannot chase us away. But I believe they hungry never catch us rich. That's why they are coming, Abi. Why are you running? They don't come again, no. They have come. They're always chasing us around.
wọ́n tún mú wa ń sìn ni o ẹ wò wọ́n o so wọ́n tún mú wa nísìn so gbogbo àwọn comrade wa ni wọ́n ti mú bẹ́ẹ̀ tí wọ́n ti arrest nínú mọ́tò irú eléyìí ò dẹ̀ da àwọn developed country wọn ṣerú nǹkan báyẹn so ìdí ẹ̀ la ṣe ń pe gbogbo àwọn olórí àwọn tó jẹ́ pé olórí ilẹ̀ Yorùbá àwọn tó jẹ́ pé alẹ́nulọ́rọ̀ ní Nàìjíríà kò ṣe pé ìjà yóò ṣe ti Yorùbá nìkan bá a ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ mi báyìí náà la tún ń ṣe l'Àbújá bẹ́ẹ̀ náà la tún ṣe ń Port Harcourt every state la tún ṣe kí ló dé táwọn àwọn ọlọ́pàá wọ́n yin tágà sí wa lójú láì ṣe nǹkan kan tó ẹ pé lòdì sófin protest la ń ṣe kí pípẹ́ à ń ba nǹkan kan jẹ́ kò jù báyẹn lọ. wọ́n ti fìbọn lé wa wọ́n fi teargas lé wa kò sí nǹkan tí wọ́n fi lé wa tán anawata dẹ̀ ń ṣe protest yìí kò ṣe kí wọ́n ríbọn lọ́wọ́ wa wọ́n ríbọn wọn rádà wọn rí kankan lọ́wọ́ wa placards wa nìkan la gbé lọ́wọ́ this is peaceful protest àwọn amọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ so bóyá wọn dẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ mọ́ nílùú yìí ní báyìí o nǹkan tá fẹ́ gangan ni pé a fẹ́ ìlú tó máa ṣiṣẹ́ fún wa ìlú yìí àwọn tó lówó nìkan ló ń ṣiṣẹ́ fún kò ṣiṣẹ́ fún àwọn tí ò lówó kò ṣiṣẹ́ fún àwọn tí ò lówó àwọn tó lówó nìkan ló ń ṣiṣẹ́ fún àwọn òde fẹ́ nǹkan bẹ́ẹ̀ nǹkan tá à ń jà fún gangan nìyẹn. nǹkan tá a fi ń protest ni pé a rí pé àwọn ìjọba wa wọn ò ṣe dáadáa gbàtà yẹn bẹ́ẹ̀ protest yìí a pè ní protest àlàáfíà tọmọ sí peaceful protest àmúbọn dání àmàdà àmúgò nǹkan tá a tún máa rí ni pé ọlọ́pàá wa yọjú sí wa wọ́n yin tear gas ifun èmi fúnra mi mo ò lè mí fún ìṣẹ́jú 10 ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó domi sí mi lórí tó fún mi lómi mu níbi tí mo fẹ́ collapse. ìjọba yìí ó ti sún wa nídìí ìjọba Buhari mọ́ kí Buhari máa lọ kán lè bá a fi ṣòro ọmọ yẹlé kan fi sílẹ̀ ohun tá a tún rí gbọ́n sí ni pé ẹ wo owó epo gbogbo ẹ̀ ló ti gbówó lérí gbogbo nǹkan ló ti gbówó lérí wọ́n ń jalè níjọba Buhari orí nǹkan kan sọ sí olè tó ń jà níjọba ẹ̀ wọ́n á jẹ́ pé gbogbo ọmọ Nàìjíríà lọ́kùnrin lóbìnrin láwùsá ní Ìgbò gbogbo wa kẹ́ jẹ́ ká jáde ìjọba yóò ń ṣe ìjọba ta lè máa dúró ti ìjọba olè ni wọ́n àfẹ́ wọn mọ́ lórílẹ̀‐èdè yìí kán máa bá titi wọn lọ olè tán jà ó ti tó kán bá ti wọn lọ àfẹ́ wọn mọ́ kí Buhari àtàwọn gbogbo ẹgbẹ́ kan kóra wọn kó Nàìjíríà kán máa lọ àdẹ̀tún gbọ́ pé Buhari gan ṣọmọ Nàìjíríà ìjọba tá a rí ìjọba tí òun bá rà lù sọ̀rọ̀ òun ìjọba Buhari kò bá ní kọ̀kọ̀ sọ̀ kò bọ́kùnrin sọ̀ kò bóbìnrin sọ̀rọ̀ ìjọba ó di ni. kò sí kòrò especially ní Lagos State yìí kò sí kòrò kó tú wa sílẹ̀ kó jẹ́ káráyè sójú wa àwọn olówó tíkẹ́ẹ̀tì débi tá a lọ ìlú òyìnbó ìlú iná làwọn náà ti máa ṣoríire tọmọtọmọ tá a bí so kó fi wá sílẹ̀ kò sí kòrò kó tú wa sílẹ̀ kó jẹ́ kájà yé orí wa báàrù àjẹ́. revolution tó máa dẹ́ kí ayé ará ìlú dára ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn èèyàn kún Kaduna àwọn èèyàn kún ní Zamfara wọ́n kún Katsina wọ́n kún Kano wọ́n kún Kogi àwọn èèyàn kún lẹ́kọ̀ọ́ government ò ṣe anything unemployment mismanagement corruption gbogbo ẹ̀ àwọn ìjọba yóò tiẹ̀ wá kí ẹ mọ̀ ṣe ẹ máa gbà mí nímọ̀ràn èmi sọ nǹkan tẹ́mi dẹ̀ conclude sí ni pé ẹ má bínú tí mo fẹ́ lò yìí o àwọn ìjọba wa ti conclusion mi nìyẹn mo dẹ̀ sọ fún Àgbàwọlé Ṣóyínká àwọn akọ̀wé kọ́kọ́ ìwé lórí Nigerian leaders have gone. ìkọ́ tá à ń sọ yìí kò ń ṣe normal mọ́ madness ni kí ni èèyàn kan fẹ́ fi 500 billion ṣe kí ni èèyàn kan fẹ́ fi 5 million ṣe èèyàn ń pa salary 500,000 over 500,000 ó dẹ̀ ṣì máa lọ jalè àwọn aráàlú dẹ̀ ń jìyà tí wọ́n bá lọ sóṣòdì bẹ́ẹ̀ yẹn wà á ráwọn èèyàn tó ń jìyà àwọn ọmọ tó lè lọ school tó ń prepare wọn láti di talk ìlú ìdè ń bàjẹ́ sí Èkó ń bàjẹ́ Èkó pẹ̀lú gbogbo owó tó wà lẹ́kọ̀ọ́ yìí àwọn ń jìyà transportation system is bad everything is bad security is bad àwọn là ń secure ara wa àwọn là ń provide omi fún ara wa àwọn là ń provide education fún wa kí ni government wa ń ṣe gan kí ni iṣẹ́ ìjọba ẹ̀ẹ́dẹ́ka bìí láwọn bíbí pé kí ni iṣẹ́ wọn gangan báyìí kí ni iṣẹ́ wọn nílùú yìí kí ló ń ṣe fún wa ìyà ń jẹ wá àti wọ́n fẹ́ gbé life wa wò tún ní kẹ́kẹ́ gbé life wọn gbogbo àwọn tó ń ṣe entrepreneurship business lọ́ọ́ ti frustrate gbogbo wọn gbogbo àwọn gòkàdà gbogbo àwọn bíbí ìbò lọ́wọ́ wọ́n ti frustrate gbogbo wọn wọ́n ń jẹ owó wọ́n ti frustrate wa wọ́n tún pa wa ṣẹ́rí wọ́n lè máa kówó jẹ kó tún máa ní kéka má lè sọ̀rọ̀ ẹ̀ ń kówó jẹ ẹ̀ tún fẹ́ ká bóyín ẹ̀ ń jalè ẹ̀ ń pa èèyàn Maguda ṣó ti wà lẹ́wọ̀n apá ìbíọba ṣó ti wà lẹ́wọ̀n wọ́n máa ṣe drama wọ́n lọ fight corruption wọ́n máa ṣe drama wọ́n fight corruption ọlọ́pàá ń pa èèyàn everyday kò sí nǹkan kan tó ń ṣe sí wọ́n pa èèyàn anyhow adé ń jìyà ṣáà máa wò ni so nǹkan tá a ṣe jáde lẹ́ni nìyẹn o
wọ́n lè sọ tear gas o wọ́n lè yìnbọn o a lọ sẹ́niwẹ̀ ìlú wa ni gbogbo àwọn táwọn sọ yìí in the next 30 years 20 years 40 years wọ́n máa kú dànù a kó àwa nìkan wọ́n ń kówó jẹ fọ́mọ wọn the billionaire in Lagos they are what they are thugs all of them àwọn tá à ń kàwé tá à ń jìyà táwọn bí wọ́n ń jìyà a lè ṣe nǹkan kan 30,000 tábà ṣe tán wọ́n ní ká lọ kọ́ṣẹ́ kí la wá lọ school fún a lọ school ẹ̀ ní ká lọ kọ́ṣẹ́ lọ́wọ́ kọ́ṣẹ́ iṣẹ́ náà dà ìyà ètí tó àwọn gbogbo Nàìjíríà ló máa dìde wọ́n lè tì síwájú wọ́n lè ti revolution yẹn síwájú ṣùgbọ́n wọ́n lè stop wẹ̀ nothing can stop the idea that has come idea yìí ti dé àdèlédé kó parẹ́ Buhari ó tó gẹ́ Sanwó-Olú kí ni Sanwó-Olú ti ṣe lẹ́kọ̀ọ́ what has he done for Lagos ìkọ́dà ṣe wá bíbá ilé ni gbogbo Nàìjíríà gbọ́dọ̀ gbọ́ àti dìde àdè lọ anywhere ìlú yìí ó gbọ́dọ̀ jẹ́ tiwa we must take it back. ìjà yìí tá à ń jà yìí ìjà gbogbo Nàìjíríà là ń jà bó tẹ̀ jẹ́ pé àwa péréte là ń jà but ìjà tá à ń jà fún ìgbé ayé gbádùn gbogbo ọmọ Nàìjíríà làwa dúró fún nítorí pé a ti wo sàkùn pẹ̀lú èjì tèmi yìí o mo wo sàkùn ìlú yìí látìgbà tí mo ti bẹ̀rẹ̀ mo rí pé àwọn ìjọba tá a ti ń ní tí mo dẹ̀ ti ka history tí mo ti ka àwọn ìwé kan sẹ́yìn pẹ̀lú àwọn ìjọba tá a ti ń ní Nàìjíríà kò sí ìjọba tó ń ṣe ìjọba àwọn èèyàn ìjọba tàwọn ti ara wọn bí irú nǹkan tí baba Fẹlá sọ pàdí government that's àwọn nìkan that's ọ̀rẹ́ wọ́n fi ìjọba wa ṣe ọ̀rẹ́ Nàìjíríà pẹ̀lú population wa kí àwọn péréte kọ́ dẹ̀ máa kó wa jẹ ṣé kò tó ká tó jà ìjà yìí la jà ní last year but ká tó jà last year èèyàn kan tó lead ẹ̀ Ọmọyẹlé Sowore kò ń ṣe pé ó jẹ́yàn alágídí kò ń ṣe pé kíni kan bọ̀ ó ti sóhun náà ṣebí abroad ló bẹ̀ sí but ó ń ṣojú ìlú ẹ̀ pé ìlú mi lélẹ̀ ó mọ difficulties ó mọ challenges tí àwọn ọmọ Nàìjíríà ń go through because he has been ó ti máa ń ṣe ìrànwọ́ ó dẹ̀ mọ iye àwọn tó ń ràn lọ́wọ́ ló fi jẹ́ pé kó dìde ló fi dìde láti sọ pé kóun wá jà fún ìlú ẹ̀ ó dẹ̀ dìde as a adarí ìlú yìí bọ̀ nítorí jẹgúdújẹrá ìjọba ta ní àwọn ọmọ dàrú ìjọba ta ní tó ń fi ń ṣèjọba lé wa lórí wọ́n á ní ká máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ August 5 last year àṣekínní ní Sùúrùlérè ibi tá a ti fẹ́ ní ìpéjọpọ̀ báyìí náà ni wọ́n á dà wá rú àwọn ọlọ́pàá wa tí wọ́n sọ pé àwọn ń dáàbò bò wá tó dẹ̀ ń fi owó tax táwọn ọmọ Nàìjíríà fi ń ra ìbọn fún wọn tó fi ń ra ọta fún wọn àwọn ọmọ Nàìjíríà yẹn náà fi ń dojú kọ ṣebí òun ló ṣẹlẹ̀ yẹn sí Borno governor ṣé ìjọba nìyẹn èhó governor kan máa àtàkẹ́ ṣé ìlú lélẹ̀ and they are telling you say Nigeria is peaceful Nigeria is not peaceful kò wà peaceful at all ẹ jọ ṣé eré mi akọ̀sọ́ ni màá rọ̀ ìjà yìí ìjà gbogbo ọmọ Nàìjíríà ni ẹ jẹ́ ká dìde ká túyàyà ká gbára wa lọ́wọ́ àwọn jẹgúdújẹrá ìjọba yìí Ọmọyẹlé Sowore dẹ̀ ni kíjọba fílẹ̀ àtijọ́ yẹn ti gbé lọ sí court now court now cannot sit on his case ẹ lè dúró lórí case ẹ̀ ń prosper ó tún lọ fún judgement and he did not do anything about it. bí ìlú ṣe ń lọ kò dùn mọ́ wa nínú ó tún yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórílẹ̀‐èdè yìí wọ́n rí bí ó ṣe ń lọ kò ká wọn lára bó ṣe ká wọn lára tó because wọ́n fẹ́ kó kàn wọ́n kí wọ́n tó sọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò tẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí ẹ̀ làwa ṣe jáde wá wípé lẹ́ni yìí o ẹ jẹ́ kó yé wọn wípé nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ti ń ṣe tí wọ́n lẹ̀ tún fẹ́ máa ṣe kì í ṣe nǹkan tó dáa àwa ń sọ fún wọn go to ẹ lọ sí Southern Kaduna wọ́n kàn ń pa wọ́n bí ẹran ni ṣé ó dìgbà tí wọ́n á tó wá pa wá ká tó sọ̀rọ̀ ni ẹ sọ̀rọ̀ ẹ máa kú so àwa àbẹ̀rù kó àwọn jẹ́ kó yé wọn pé nǹkan tí wọ́n ń ṣe yẹn kò dáa òótọ́ wọ́n yìnbọn wọ́n yin tear gas sí wa lóòótọ́ but a sì ṣe kí ni a jẹ́ kí wọ́n rí ẹ̀hónú wa a jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tá a bá wa àwọn ò bá jà wá a kàn wá wọ́n ní peaceful protest láwa ìwọ lọ́wọ́ kò sí igi lọ́wọ́ wa kò sádà lọ́wọ́ wa but a jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tí wọ́n ṣe yìí kò dáa. mi ò ní pè ní protest torí wọ́n lè tún sọ pé àtúnwájà torí in fact kóòtù gan ti sọ pé kóòtù gan ti pronounce protest yìí legal
ní kéèsì tó ṣẹ̀ parí ní àwọn tó kó ní last year ní ìsinyìí a wà ń bẹ̀ yẹn jẹ́jẹ́ we dey move bí Fẹlá ṣe sọ a dẹ̀ wà ń bẹ̀ yẹn à ń move o à ń sọ pé a fẹ́ gbogbo nǹkan tó ń lọ lù yìí gbogbo pípààyàn jíjalè corruption Magu Buhari Tinubu gbogbo wọn tó ń bu àforí. bí Nàìjíríà ṣe ń lọ ẹ̀ kò tẹ́ wa lọ́rùn àdàtìlẹ̀ láti ìgbà táwa ti wà ní iléèwé láti ń ṣe lè kò dẹ̀ ní sú wa títí dìgbà tí a máa fi jẹ́ kán mọ̀ pé òkè o Nàìjíríà ti wà tá fẹ́ gangan ní kẹ́ fún wa. àwa ń tiraka báyìí láti rí nǹkan jẹ ni kò sí ogún tí bàbá wa filẹ̀ fún wa àwa náà àti mọ̀ bóyá a máa rí nǹkan filẹ̀ sọmọ ṣá máa jẹ́ káwọn ọmọ wa náà continue pẹ̀lú eléyìí ni kò yẹ kó rí bẹ́ẹ̀ so uk ń sì bá ń sìn àwọn kan wọ́n ní kó wá defend owó tó kó jẹ ẹ̀ ń dákú ṣọ́nà ológun ni kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ìyẹn náà jáde ní north tó fi jẹ minister of humanitarian ó lóun fi 523 million naira fún àwọn ọmọ iléèwé lóúnjẹ ó fi fún àwọn ọmọ iléèwé lóúnjẹ tí iléèwé ò ṣí irú kátikàti wo nìyẹn wọ́n ń pààyàn kiri ní southern Kaduna ó tẹ bàálù létí ó lọ Mali olóhùn ṣe peacekeeping ibo ni ó yẹ kó ní peace bí ó ṣe ìlú ẹ̀ so gbogbo nǹkan báyìí ẹ wo báyìí sìn oníkálukú ò tiẹ̀ lè ráyè ṣe tó lè ṣe mọ́ gbogbo ẹ̀ wá ń lọ bí ó ṣe yẹ kó lọ so ó ti sú wa àfẹ́jọba tuntun gbogbo olè olórí burúkú jẹgúdújẹrá tó ń ṣe ó ti sú wa even gbogbo eléyìí tí Buhari ń ṣe tó ń lé protesters tó jẹ́ àgbà lójú tèmi Abacha ń yájú lójú ẹ ní o lójú tèmi o.